ètò ọmọ Nàìjíríà ẹ wá gbọ́ àdìtú tí ó ṣẹlẹ̀ níbi tí ọkọ tí í ṣe òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ni ó ní ẹ pé o wọ́n sì sọ wípé ó sì gé ìyàwó rẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ ó gé ìyàwó lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ kí ni wọ́n jọ ń fà wọ́n ní wọ́n ń jà sí 3,000 ẹgbẹ̀rún mẹ́ta tí owó dín wọ́n ní ìmọ̀ ń dà sí lọ́wọ́ bíi dátọ́rọ́ bíi kó lọ bí iṣẹ́ kó sáré ṣe ń jìde kí n mọ̀ lè bá a fi jẹun bá ń fi lè pamọ́ dà kò sí wàhálà ẹ sì mọ̀ pé àwọn obìnrin máa ń láìkì irú nǹkan bẹ́ẹ̀ yàtọ̀ sí pé wọ́n gúùdù sí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n tún láìkì ẹ̀ obìnrin lè fi nǹkan pamọ́ wọ́n sì tún máa ń láìkì ẹ̀ yóò dàbí gbà pé àwọn ni custodian owó yín inú wọn máa dùn pé ọwọ́ mi lówó rẹ̀ máa ń wà wọ́n máa ń láìkì kẹ́ ẹ máa kó pamọ́ sí ẹ lọ inú wọn náà ó sì máa dùn pé yes ọwọ́ mi lówó rẹ̀ máa ń wà ṣé kí n mọ̀ tẹ̀yìn ìyàwó ń kówó pamọ́ ńgbà tó wó pé 20,000 ọkọ wa nílò owó lọ́ba lọ rèé bá bó o ní ìmọ̀ ìdíyà owó tí mo tiẹ̀ ń fi pamọ́ sí ọ yóò ti tẹ̀lé ó ti tó 20 èmi náà mọ̀ kò yóò èmi náà ń ṣe rẹ́kọ́ọ̀dù òbí mi náà ní rẹ́kọ́ọ̀dù ni ó yá bá ń kówó ńgbà tíyàwó kówó bóde ló bá kó 17 3,000 yòókù ńkọ́ baálé ìwé méje ń tẹ̀yìn o àwọn àsìkò kan bẹ́ẹ̀ tí mo gbọ́ bùkátà mo sá ti lo 3,000 bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run kọ àmọ́ ṣe 3,000 bíi ibo ọ̀gbẹ́ni 20 mi gbọ́dọ̀ pé o ká tó bójú rí wọ́n ti jọ ń bára wọn fa sùúrùtù ó yá Lizzy bá ń gbé sórí Facebook Splash FM 1055 live ẹ wá wo ìṣẹ̀lẹ̀ àgbàlagbà ìṣẹ̀lẹ̀ aṣòdekánrin tó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó sì di pé à ń gé ọwọ́ bọ́ọ̀lẹ̀ torí 3,000 kẹ́ẹ̀tì ẹ̀ wá mọ̀ pé fámìlì gan pé ẹ̀ ló mọ̀ mi ṣe é ní títàṣẹ̀ lọ́wọ́ sáré bá ń sẹ́ndì ó ti fẹ́ dá wàhálà lẹ̀ ńlé wa kó o tiẹ̀ sáré pé mọ̀mọ́ rẹ kán bọ́ sẹ́ndì 3,000 kó o sì dá padà fún ọlọ́mọ wàá ṣàánú ẹni 3,000 péré ńlódì tí ń gera wọn lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ sí o ẹ ti wo sinimá torí múrí kan eléyìí torí 3,000 ni ẹ ń gera wọn lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ ó sì gé ọwọ́ nǹkan kù ń bẹ̀ pátápátá ẹ wá wo ìyàwó lórí bẹ́ẹ̀dì ọsibítù tó wà wọ́n ti bá a fi nǹkan báńdéèjì ọwọ́ bí mèkútúrú tó kù ẹ wá wo ọkọ tó sì gbé ọwọ́ ìyàwó tó gé ó sì mú lọ́wọ́ báyìí ó yá Lizzy bá ń ṣó wọn lórí Facebook Splash FM 1055 live ẹ wá wò ọkọ àti ìyàwó jọjà torí 3,000 ó sì gé ìyàwó ẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ dẹ́sì àdìtú. ìṣẹ̀lẹ̀ àdìtú tó ṣẹlẹ̀ ní ìlú Jos tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Plateau sí arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Bashir M. Usman gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ni pé lọ́jọ́ Monday ọjọ́ 29 oṣù kẹrin ọdún tí a wà yìí ní nǹkan bí aago 1 sí aago 2 níṣẹ̀lẹ̀ àdìtú ọ̀hún ṣẹlẹ̀ tí Bashir sì ṣe bẹ́ẹ̀ tó gé ọwọ́ ìyàwó rẹ̀ bọ́lẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ni pé owó kan bẹ tí Bashiru máa ń dá sí ọwọ́ ìyàwó rẹ̀ tí owó yìí sì ti gbẹnu lé 20,000 naira ẹgbẹ̀rún lọ́nà 20 ní ọjọ́ burúkú èṣù pòmìmù tí a sọ yìí ní ìyàwó Bashiru ti mú ẹgbẹ̀rún 3 tí ṣe 3,000 naira nínú owó yìí láti lò ó fún nǹkan kankan àsìkò ìgbà tí ọkọ rẹ̀ bá wá wọlé ló ṣe àkíyèsí pé báwo lowó yìí ṣe dín kí ló fowó ṣe ìgbà tí ìyàwó sọ̀rọ̀ ló bá tàtẹnujẹ́wọ́ pé òun lo ẹgbẹ̀rún 3 nínú owó tẹ́ dá sí mi lọ́wọ́ èyí ló wá fa ìbínú tí ọkọ fi fa àdáyọ tó sì fi gé ọwọ́ ìyàwó rẹ̀ pé ọwọ́ tó fi ń mú owó tí wọn ò fọwọ́ rẹ̀ lé ló sì gé ọwọ́ bọ́lẹ̀. àdìtú. lójú ẹsẹ̀ náà sì fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Plateau létí tí wọ́n sì fi kẹ́lẹ́ òfin gbé ọ̀gbẹ́ni Bashir M. Usman ń bẹ ní àkàtà àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí ohun tí àwọn agbọ́ ni pé ọ̀gbẹ́ni Bashir M. Usman yìí ó jẹ́ ọ̀kan lára àwọn agbófinró ní ìpínlẹ̀ Plateau ìṣẹ̀lẹ̀ àdìtú tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Plateau ní ìlú Jos níbi tí arákùnrin kan ti fi àdá gé ọwọ́ ìyàwó rẹ̀ bọ́lẹ̀ látàrí ẹgbẹ̀rún 3 owó náírà. Ọládòkun Ọlámilékan Ọlápìrìsẹ́ńtà lórúkọ mi. àdìtú. ọmọ Nàìjíríà bóyá kí n tiẹ̀ sí ojú òpó lẹ̀ gan kí n tiẹ̀ gba ìpè àbí kí lẹ lérò pé ó lè fà á ná tí arákùnrin yìí tó fi lè gé ọwọ́ ìyàwó rẹ̀ bọ́lẹ̀ nítorí 3,000. píkítọ̀ ti wà lórí Facebook o Splash FM 1055 live àdá tó fi gé ìyàwó lọ́wọ́ bọ́lẹ̀ ń ló mú dání o ṣé kí n mọ̀ tẹ̀yìn ọwọ́ ìyàwó tó gé ilẹ̀ ń wò tó mú dání o ṣùgbọ́n nítorí pé Facebook ní ló jí ó blọ̀ tẹ́ẹ̀ fi rí dáadáa ẹ lọ rèé darapọ̀ mọ́ Telegram àdìtú solidarity group
àdìtú solidarity group ibẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní àti kedere dáadáa bó ṣe gé ọwọ́ ìyàwó bọ́ọ̀lẹ̀ àtàdá tó mú dání àti ìyàwó náà tó wà lórí bẹ́ẹ̀dì ọsibítù dẹ́sìdì àgbà ìpè bíi méjì àti ọ̀rọ̀ lórí kólóòsì àti gbogbo àwọn tẹ́ ẹ ti gbọ́ látẹ̀ẹ̀kan bí wọ́n bá fẹ́ dá sí ẹ láǹfààní àti dá sí ó yá ojú òpó ti ń ṣẹ́jú 07014475770 àdìtú ẹ sọ pé yóò tó yẹ láti dìbò mi gbóná ó jọ ń pé àwọn ṣẹ̀ṣẹ̀ jọyìn wa ni tí ì mọ bí ṣe ń lọ ní kíláàsì náà àdìtú yóò torí ẹ láti dìbò mi gbóná. baálé àdìtú ẹ káàárọ̀. ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. àlàbá ni láti olómi. àlàbá láti olómi ẹ̀ wá dá ṣètò. àbẹ́ẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ lórí 3,000 ṣé solúsàn wa ni kó wá mú ọwọ́ ìyàwó ẹ̀ kò rí bọ́ ṣé tíyàwó ẹ̀ bá kówó sí lọ́sọ̀wò lè nà ń bẹ̀. kábíyèsí. mo gbọ́ kan náà ń jó mi torí kí làtàn ó sì fi sí ṣọ́ọ̀ṣì ìyàwó náà sì gbé ọkọ rẹ̀ lọ́rùn ọkọ sì kù nílé tẹ́lẹ̀bì kan náà torí kí làtàn ó sì fi ṣọ́ọ̀ṣì ó sì fi gbé ọkọ rẹ̀ lọ́rùn ọkọ sì jáde láyé ṣé solúsàn wa nù ọkùnrin àti obìnrin ẹja ní sùúrù o ẹja ní sùúrù o kí là ń bá ká. ẹ ṣé mo dúpẹ́. àdìsó ní ìbàjẹ́ tó tọ́ àlàbàrà tó lù. ẹ ṣé mo dúpẹ́ o mo sì fẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ bá ń sọ lórí ọ̀rọ̀ oníkólóòsì yìí o ọ̀rọ̀ ń ti fẹ́ wá di nǹkan bíi lásìkò tá a wà yìí o kólóòsì ti pọ̀ ju o gbogbo àdúgbò ẹnìkan ń bá mi tàtì bí mo ṣe ń ṣètò lọ́wọ́ yìí wọ́n ní lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan ń gbé kólóòsì lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn wọ́n ní ẹnìkan nínú wọn ó sì fẹ́ ṣe bí ẹni pé gángan fẹ́ rọ́ọ̀lù lágbárí lánàá wọ́n sọ pé Mr. W as you are talking now I have some guys taking it right beside me now. One of them ran mad yesterday, calling out his phone password, PIN, to his ATM and many more. Mo ní bá tí a wá ṣe fídíò rẹ̀ kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sí mi. Ṣé ẹ lè ṣe fídíò rẹ̀ báyìí kẹ́ ẹ sẹ́ndì àwọn tí ń fà lẹ́gbẹ̀ẹ́ yín o. Kẹ́ ẹ jẹ́ kádìtú gbé àwọn náà. Àdìtú yóò torí ẹ láti dìbò mi gbóná. Ẹ jẹ́ àṣọ lórí àwọn ọmọ ń kólóòsì náà àtẹlẹ́yìn ẹ mú gbogbo ẹ̀ mọ́ra wọn. Ó yá jágbọ́n tí àwọn tí ń pè wá ìfẹ́ wí. Àdìtú lórí kólóòsì bí ìgbà tí àjàkálẹ̀ àrùn tó bá wọ̀lú ní ọ̀rọ̀ kólóòsì ṣe fẹ́ jẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta bí àjàkálẹ̀ àrùn ẹ káàbọ̀ sórí ètò yìí o yóò tó dé láti dìbò mi gbóná. Yes sir. ojú òpó òun ó jọ pé ó sapá kan jà mọ́ àdìtú. yóò torí aláṣejù gbogbo gbóná. ó yẹ ẹ dá ṣètò ó kọ yín àti bọ̀ ẹ ti ń pè wá. àjíǹrere adéla ni mo sì láti gbé olórin nìkan. ó yẹ ẹ dá sí bàbá. ẹ rí nǹkan tí ó mú kí wọ́n kọ́kọ́ mọ̀ bá mi pé ìjọba ò tí ì fi òfin kan lélẹ̀ ẹni tó bá mú kí nǹkan kan bá ṣe kí wọ́n bá ti gbà mọ́ bá wọn bọ́sẹ̀ mu oṣù mẹ́fà bọ́sẹ̀ mu ọdún kan ni nígbà tí ẹ bá ń kó wọn lẹ̀ àwọn míì tẹ́ bá fẹ́ sí wọ́n mọ bà wọ́n nílé gbèrú gbèsè bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ pé òfin wà tó gbógun ti gbígbé àti lílo egbòogi olóró torí egbòogi olóró kólóòsì náà àjọ NDLEA sì ni ìjọba ó lágbára láti máa gbégbèsè lórí irú nǹkan bẹ́ẹ̀ ni ló fi jẹ́ pé ńgbà míì tí ìjọba táwọn ọlọ́pàá bá ká igbó mọ́yàn lọ́wọ́ wọn lè gbóǹtàn tí wọ́n sì gbé lọ kóòtù so ẹni tó bá ká kólóòsì mọ́ lọ́wọ́ àbí lápò ó yẹ kí wọ́n gbé wọn ṣùgbọ́n àwọn ìjọba àwọn elétò ààbò ní òsín tó yẹ kí wọ́n ṣe kì í ṣe pé kò sófin ó dà gan òfin tó ń bẹ tó tún gbógun ti pé kéèyàn ó máa mu nǹkan níta gbangba bẹ́ẹ̀ lómi bá fẹ́ mutí yóò tún máa mutí níta gbangba lẹ́gbẹ̀ẹ́ títì àwọn òfin kan bẹ tó gbógun ti irú nǹkan bá náà tó jẹ́ pé níta gbangba ò lè kàn máa fa àfàkùfà sórí níta gbangba ìyẹn tó bá jẹ́ àwọn nǹkan tí wọ́n fààyè gbà láti fà bóyá bíi tobacco ẹ̀mọ́rú nǹkan yẹn sẹ́yìn pé àwọn tobacco wọ́n ń ta lọ́jà èèyàn lè lọ rèé fowó rà àbí tí mo sọ òye tó sì tí iléeṣẹ́ títí ń ṣe sí ń bẹ tí ìjọba dámọ̀ tí wọ́n ń gbowó orí lọ́dọ̀ wọn ṣùgbọ́n àwọn eléyìí iléeṣẹ́ kankan ò ṣe àwọn ẹrú kú àwọn ọmọ ìgbó onímọ̀ ọ̀rọ̀ dẹ́ẹ̀ àbí tí mo sọ òye so òfin ń bẹ tó sọ pé èèyàn ò gbọ́dọ̀ mu nǹkan níta gbangba òfin ń bẹ ìyẹn àwọn nǹkan tó fi fààyè gbà láti mu ni o pé wọn ò gbọ́dọ̀ máa mú ń ta òfin sì tún ń bẹ náà tó tún sọ pé àwọn eléyìí tí ò sí lábẹ́ pé kán gbọ́dọ̀ máa tà tí ò ní iléeṣẹ́ tí ń pèsè rẹ̀ bíi kí wọ́n lọ rán ródán kí wọ́n máa gbégbé yín kulé nǹkan kan irú ẹ̀ làwọn gbó àwọn kólóòsì nǹkan kan àwọn èèyàn kò sí iléeṣẹ́ tí ń ṣe kólóòsì Nàìjíríà àbí iléeṣẹ́ wo ní ń ṣe kólóòsì ṣùgbọ́n iléeṣẹ́ tí ń ṣe sìgá wà ṣùgbọ́n àwọn èèyàn wọn ni wọn ò gbọ́dọ̀ máa mú ń ta àwọn èèyàn sì máa mú ń ta àwọn èèyàn sì gbé wọn àbí bẹ́ẹ̀ kọ́ ẹja gbọ́n tẹ́lómi ó tún wí ta ló wà lójú òpó yìí àdìtú ó ti rebete ẹ mọ̀ pé nọ́mbà tèmi o nọ́mbà stúdíò yìí lẹ́ẹ̀mọ̀ pé ẹ mọ̀ pé nọ́mbà mi o nọ́mbà stúdíò yìí lẹ́ẹ̀mọ̀ pé àdìtú ó sì wàá dùn mí gàgà àdìtú. ẹ máa pẹ́ tó. ẹ sọ pé yóò tó yẹ láti dìbò mi gbóná.
Àdìsán ọ̀tá lẹ́yìn alábòjúbọ̀ méjì náà. Ó yá ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni Nurudeen ní ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ láti Fọ̀kọ̀. Nurudeen ọ̀rẹ́ ìmùlẹ̀ láti Fọ̀kọ̀ ẹ dá sí tò. Ní orí kí tọ́lá ń kọ́sà àánú àwọn ọmọ wa ni. Pé kíní yẹn ó ń parí àwọn ọmọ ẹgbẹ́ gan o. Ládùúgbò mi ní ìtàbí ọdún méjì mẹ́ta sẹ́yìn. Bóyá ni wọn ò tó mẹ́ta àbí mẹ́rin. Kí kíní yẹn tó pẹ̀ sí wọn. Ibi tí wọ́n ti mú tọ́jú wọn kú bí ẹ̀sẹ̀ ara wọn mọ́. Wọ́n pé kílọ̀ fáwọn ọmọ rẹ̀ onígbègbè ẹ̀fẹ́ ìṣe ìyẹn tí wà létí nínú. Wọ́n tún lè àjẹrè àwọn ọmọ wa.